ẹ dákun lórí ọ̀rọ̀ wa náà ni mo tún wá sí. Òní ló di ọjọ́ 24 tá a ti wà níbí, ṣùgbọ́n tí wọ́n fi hàn wá ní orí social media ni pé wọ́n níjọba sọ wípé kí wọ́n fún àwọn ní mọ́tò Hilux, kí wọ́n fún àwọn ní 1 billion naira, kí wọ́n sì release àwọn èèyàn àwọn làwọn tó fi wálẹ̀. Irọ́ ni, kò sóòótọ́ níbẹ̀ o. Wọ́n kàn fẹ́ sọ ọ̀rọ̀ yìí di ńlá fún wa ni, wọ́n fẹ́ fẹ̀mí wa ta wọ́n gé ni o. Ẹ dákun ẹ ṣàánú wa, ẹ bá wa jẹ́ kí gbogbo èèyàn mọ̀. Ohun kan ṣoṣo tí wọ́n béèrè fún òun náà ni kí wọ́n fi àwọn èèyàn wọn kan sílẹ̀. Wọn ò béèrè owó lọ́wọ́ wọn, wọn ò béèrè mọ́tò lọ́wọ́ wọn, wọn ò béèrè ìbò tá a ti wà níbí. Ṣùgbọ́n tí wọ́n fi hàn wá ní orí social media ni pé wọ́n níjọba sọ wípé kí wọ́n máa ṣe ṣàríà lọ ní Nàìjíríà, kí wọ́n fún àwọn ní mọ́tò Hilux, kí wọ́n fún àwọn ní 1 billion naira, kí wọ́n sì release àwọn èèyàn àwọn làwọn tó fi wálẹ̀. Irọ́ ni, kò sóòótọ́ níbẹ̀ o. Wọ́n kàn fẹ́ sọ ọ̀rọ̀ yìí di ńlá fún wa ni, wọ́n fẹ́ fẹ̀mí wa ta wọ́n gé ni o. Ẹ dákun ẹ ṣàánú wa, ẹ bá wa jẹ́ kí gbogbo èèyàn mọ̀. Ohun kan ṣoṣo tí wọ́n béèrè fún òun náà ni kí wọ́n fi àwọn èèyàn wọn kan sílẹ̀. Wọn ò béèrè owó lọ́wọ́ wọn, wọn ò béèrè mọ́tò lọ́wọ́ wọn, wọn ò béèrè ìbò tá a ti wà níbí, ìbọn lọ́wọ́ wọn, wọn ò béèrè ṣàríà lọ́wọ́ wọn. Látijọ́ tá a ti débì wọn sọ pé dandan ká mọ kírun níbí. Wọ́n fi wá sílẹ̀ jẹ́jẹ́ wa ni. Ẹ dákun ẹ jọ̀ọ́, ẹ má jẹ́ kí wọ́n sọ̀rọ̀ yìí di ńlá mọ́ wa lọ́wọ́, ẹ má jẹ́ kí wọ́n bà tiwa jẹ́. Ẹ dákun, ẹ̀mí wa ó wà lórí okùn ni. Ẹ dákun torí Ọlọ́run ẹ jọ̀ọ́, ẹ bá wa jẹ́ kí gbogbo àwọn tó yẹ ó gbọ́. Ohun kan ṣoṣo náà ni wọ́n béèrè fún, the release of their people. They have not asked for any other thing. Wọ́n béèrè any other thing. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí wọ́n tún yírọ̀ ìmọ̀ wa lẹ́sẹ̀. Ẹ dákun ẹ jọ̀ọ́ please. And it seems that some people are making our problems to be complicated already. We were shown some print media where it was stated that these people that abducted us requested for release of some people. They requested for 1 billion naira. They requested for Sharia to be entrenched in the country. These are not true. They are just trying to create problems for us. We have been here since. We have not been forced to worship in Islamic way. We have been left alone. They have not troubled us concerning that. They are not asking for Sharia law. They are not asking for money. The single thing they are asking for is the release of some of their people. I don't know why they are peddling this rumor to make it complicated for us. Please, we are just begging you, don't play politics with our lives. Nigerians, please help us to circulate this. Let it go viral. They are not asking for Sharia law. It is not true. They are not asking for weapons. They are not asking for money. All they want is the release of some people. And the government will negotiate with them and know those that they will release for them. I don't know why they are playing politics with our life. Please, Nigerians, our lives are in your hand. Help us make this go viral. Don't let the government deceive the whole world. They are not asking for Sharia. They are not asking for money. They are not asking for weapons. All they want is release of some of their people. Please, let everybody know about it. Ẹ ṣiṣẹ́ bí iṣẹ́ wọn lórí burúkú kan tún sá sórí sílì ẹ fìbọn jábọ́ Ọlọ́run á jẹ́ ó dáa fún yín tọmọtọmọ bọ̀ ẹ má yẹ kó tàn yín o ẹ mọṣẹ́ ẹ mọ dò gbogbo abiyamọ tó bá bá mi ṣí ẹ fídíò ìrògbòdìyàn tó lọ ní Nàìjíríà kò ní bá lọ ò ní sọmọnù sínú ẹ pẹ̀lú ògùn Ọlọ́run ò ní kọ́wọ́ Boko Haram ò ní kọ́wọ́ kidnappers dò ẹ mọ̀ wọ́n gbọ́mọ olówó ẹ nísinmi mọ́ ẹ wá sáré kiri ẹ sáré sókè ẹ sáré sílẹ̀ tó bá ti bí yín rẹ́tẹ̀ mọ̀ pé ẹ mọṣẹ́ ẹ nìṣó nínú gbó Ọ̀yọ́ kẹ́ lọ rescue àwọn ọmọ tó wà níbẹ̀ tó dáa gbọ́ pé kan tún ti pa inú wọn lánàá òde ìmọ́jú ìkànnù wọn tún ti gbẹ́mìí mì ó dìgbà kan gbọ́mọ olówó ọkọ̀ yín ò balẹ̀ mọ́ àwọn eléyìí tó wà nínú gbó ń kọ́ àwọn ọmọ tálíkà kí làwọn yẹn ṣe sáwọn yẹn kọ́ lògo ọ̀la ni sáwọn yẹn kọ́ lògo orílẹ̀-èdè yìí ni àwọn olówó tó ti lówó ná àwọn tó ń gbìyànjú àti mọ́kè tó wà nínú gbó tó ń tẹ̀dá àwọn tí jásì kọ́ ẹ mọ́ dò ẹ lọ rescue àwọn tó wà nínú gbó ẹ bá fẹ́ ká mọ̀ pé ẹ mọṣẹ́ ẹ. tọ́ ẹ̀yin èèyàn wa káàkiri gbogbo àgbáláyé ẹ̀yin ọlọ́gbọ̀n èèyàn ẹ̀yin olóye èèyàn látàrí fọ́nrán tá a jọjọ wò tá a jọ gbọ́ yìí
ní tí àwọn èèyàn yìí sọ kí ni ẹ̀yin náà ní lérògbà àti pé látàrí gbogbo tó ń ṣẹlẹ̀ yìí lórí ọ̀rọ̀ àwọn afẹ̀míṣòfò tẹ́ ń wọlé Yorùbá tẹ́ ń pa àwọn èèyàn pakúpa tẹ́ ń ká àwọn èèyàn wọgbó ẹ jẹ́ ká jọ fọ̀rọ̀ jómi tó rú ọ̀rọ̀ ó ti tójọ́ mẹ́ta táwọn èèyàn yìí tẹ́ ti ń ṣiṣẹ́ láabi wọn kí ni ẹ̀yin èèyàn wa tẹ́ ẹ jẹ́ ọlọ́gbọ́n èèyàn lórí ìkànnì Kúnlé Ìjẹ̀ṣà tẹ́ ẹ jẹ́ àmúyẹ èèyàn kí ni èròǹgbà yín tó jẹ́ pé ntẹ́yìn náà bá sọ tá a lè jọjọ gbèrò papọ̀ tó máa jẹ́ kí àwọn ká lè ṣẹ́gun àwọn èèyàn yìí ẹ jẹ́ ká máa gbé èròǹgbà yín lábẹ́ kọ́mẹ̀ntì wa ẹ má gbàgbé ẹ máa bá wa láìkẹ́ ẹ máa bá wa share ẹ pín fọ́nrán yìí ẹ pín sórí WhatsApp yín ẹ pín sórí Facebook yín ntẹ́yìn náà bá dáwọ́ yín ní oríire báyìí la máa dá sí fẹ̀míṣòfò yìí ó ti di ikú tó ń pojúgbà ẹni òwe ló ń pa fúnni lágbára Ọlọ́run Elédùmarè orí gbogbo wa ò ní gbàbọ̀dẹ̀ ẹ wo ibi dáwà fi àdàgbà ètò ìsọlẹ̀ sí rè bó bá tó ṣe ń lọ àátọ̀ máa mú wá lọ́lọ́kọ̀ òjọ̀ kan sórí ìkànnì wa ẹ má wàá gbàgbé ẹ bá wa tẹ subscribe button yín tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ yín rè kẹ́yìn náà kẹ́ tó lè máa jàǹfààní lóòrèkóòrè lórí ìkànnì wa n ò dá owó yín o fún subscribe button tẹ́tẹ̀ ṣùgbọ́n kẹ́yìn náà kẹ́ tó lè máa jàǹfààní gbogbo tá a bá mú wá sórí ìkànnì wa àdúrà wa sí gbogbo ẹ̀yin olólùfẹ́ Kúnlé Ìjẹ̀ṣà ni pé ire báyìí lójú owó rí ire lójú ọ̀la rí ire lójú gbogbo wa ọmọ rí o ìpàdé wa bí oyin ó dàbọ̀ ẹ ṣé.